Almaroof Olúyọ̀lé hajj and umrah services òdú ni wọ́n kì í ṣàìmọ̀fólókò nídìí iṣẹ́ hajj àti umrah ọ̀pọ̀ tó ti bá wọn rìnrìn àjò hajj ló lè ròyìn kọ́ ọmọ bá wa bọ́ sọ́wọ́ alágbèédá lásìkò yìí ẹni tọ́mọ̀nà ni ọ̀tẹ̀lé o Almaroof Olúyọ̀lé hajj and umrah services ọ́fíìsì wọn wà ládojúkọ ọlá Shell petrol station lágbègbè yídì àgòdì géètì ńbàdàn ẹ lè máa pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08030817867 lẹ́ẹ̀kan sí 08030817867 pẹ̀lú ògùn ọlọ́run hajj tọdún ní Almaroof Olúyọ̀lé ni màá bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكراني كيتي مسلمي السلام عليكم ورحمة الله وبركاته akẹ́rọ akábọ̀ sórí ètò Al-Basira ètí ajẹmọ́dá ti gbọ́ ní gbogbo òru àwẹ̀ báyìí ní aago 4 àbọ̀ sí aago 5 ètò náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run wọn sáàsù àti wọn tún mọ fún wa ní oúnjẹ ẹ̀mí gẹ́gẹ́ bí ìṣe wọn látẹ̀yìnwá wọn náà Isa Suleiman boni Ibrahim Abu Ibrahim Isauki kọ́lámọ́jẹ kó rẹ̀wọ̀n láìláì bismillah. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi wassalatu wassalam ala rasulillahi wa ba'd adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run àtúrà lẹ́kùn kí a ti gẹ̀ fún asọ́jọ́dẹ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá anábì àti àwọn aráalé rẹ̀ tán sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé jókòó náà tí anábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi díjọ́ gbẹ̀rẹ̀ kíámà akí ogun akọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. àfààní Ọlọ́run bẹ́ẹ̀ lọ́n ẹni tọ́lọ́run ló ń sábà bí ètò yìí ta fi ń gbọ́ báyìí Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú mọ́ bá ní sàlékún dáadáa wọn gbogbo àwọn tá a jẹ́ lólùfẹ́ òdodo tá à ń gbọ́ wa káàkiri gbogbo bí tá a ti ń gbọ́ àtàwọn tá à ń wò wá káàkiri gbogbo àgbáńlá yìí bí tá a ti ń wò wá àfààní Ọlọ́run bẹ́ẹ̀ lọ́n bí tó rẹ̀ nìkan kan dé Ọlọ́run má jẹ́ kó takú bẹ́ẹ̀ kọ́lọ́n kó sàlékún àná lórí wa kó wá jẹ́ àárí Islam mùdélé wọlé àjọ kan sọ Ọlọ́run ilé Solution FM má jẹ́ kó jóná la hawla wala quwwata illa billahi al-azim. ní òru òní n ta fẹ́ gbéyẹ̀wò òní ìrun àwọn ẹni Ọlọ́run ìrun àwọn ẹni Ọlọ́run tàbí ìrun àwọn àfáà ní kíkí kí ló fa tọ́píìkì níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ìkẹ́nu àwọn àfáà wa ní Nàìjíríà yìí so bàbá Mudir Markaz wọ́n sọ̀rọ̀ wípé Sheikh Tajul Adabi pé wòlíì Ọlọ́run ni wọ́n nǹkankan so sásọ̀rọ̀ yẹn wọ́n wá sọ débi wípé ṣùgbọ́n wọn èkírun pé àwọn èèyàn ò rí ibi tí wọ́n ti kírun rí pé wọ́n máa ń láwọn lọ kí ní Mẹ́kà so pé ìjẹ́ ara ìjẹ́ni Ọlọ́run wọ́n sásọ̀rọ̀ yẹn kí n má kó tí wọ́n wrongly so oríṣiríṣi ló ti wá da orí social media rú wọ́n ṣe gbá wọ́n ṣàwo so n táwa fẹ́ lò ń bẹ̀ nítorí pé
in tá fi ń sọ fún wa wípé ká jọ ibi tí ká ti mú ìmọ̀ wa ó ní bí alukur'an àti sunna nabi wa Muhammad sallallahu alaihi wasallam ìyẹn ni ó ní dá wàhálà lẹ̀ sí ọ̀nà ìgbésí ayé téèyàn bá ti lè táàpù knowledge ń bẹ yẹn yóò dá wàhálà lẹ̀. dínà nàbí Muhammadin asaru ni'mal matiyatu lil fata asaru ni'mal matiyatu lil fata asaru. Afáàní dínú nàbí yìí Muhammadin akhbarun. Muhammadin akhbarun. Ẹ̀sìn ànábì yìí tó bá fẹ́ sìn o Ọlọ́run wí báyìí ànábì wí báyìí la fi ń ṣe. So ibi tí wọ́n torí àsìkò ó ní pé téèyàn bá ti lọ tap knowledge from the source àwọn nǹkan kan bẹ yóò máa dàrú mọ́yàn lọ́wọ́. Ẹ̀kejì ń bẹ a ti máa ń sọ yí pé àwọn kan nù àwọn onísúfí wọ́n gbà wípé àwọn ti ju àwọn nǹkan kankan lọ́nà òfin Ọlọ́run tàbí pé Ọlọ́run ti gbójú kò fáwọn lórí àwọn àṣẹ kan nù àṣẹ nù Ọlọ́run nù àwọn àṣẹ Ọlọ́run. Ṣé alẹ́rẹ́ tí ọlọ́mọ kírun Mẹ́kà láti Nàìjíríà táàrí àsìkò zúrí tòótó tí a sọ fún pé ẹjá lọ kírun ojújojú lọ ẹ̀yọ́ mẹ́ẹ̀ mọ́ nkẹ́kàn mọ́ ẹ̀sẹ̀ tí kàbáde ni kódà ẹgbẹ́ mbẹ́lá Abubakar tó sì àwọn sí nǹkan yíya ẹ̀nà débẹ̀ o ẹgbẹ́ àwọn àtàbákiri àjọ tó sáfù. Ṣébẹ̀ gbọ́ tí kanú àwọn tí máa ń lọ òde mólúdì káàkiri tí ń sọ yí pé ṣé ó Bìlálà òun àti ṣé Umaru ni àbí mo ti gbàgbé ẹni tó dákọ̀ tó ń sọ yí pé ó pàdé ẹnìkan pé wọ́n sọ yí pé àríra látijọ́ tá ti jagun pé ànàbí sọ fún un pé bàbá kiri ó tiẹ̀ pé ni wípé lájọ́ tá ti jagun Bádírì àti ìpàdé ẹ mọ̀ gbọ́ ogun Bádírì ẹni tó jagun Bádírì tó wá wà láyé báyìí. So nínú àwọn nǹkan tí àwọn èèyàn ní Nàìjíríà àbáwọn ìlú míì láfíríkà táwọn èèyàn bá ti rìn lànà Súfí láwọn abala kan kì í ṣe gbogbo Súfí o láwọn abala kan wọ́n máa ń sọ àsọgbọnú ọ̀rọ̀ wọ́n máa ń wu àwọn ìwà kan téèyàn àmọ́ òkè àwọn ẹni Ọlọ́run náà ni kódà alẹ́rẹ́ tí ọmọ ìjọsánú Ramadan ike tí wọ́n sọ wọ́n pé ṣéwù tó ń wó wọn ti dé mọ́rítàbà bà ní Israel ẹ̀ ń bá rẹ̀ ti dé mọ́rítàbà Israel jẹ́ mọ́rítàbà Israel ẹ̀ ń bá ti dé mọ́rítàbà tó bá ti dé ipò tí wọ́n ń pè ní Israel gbogbo nǹkan tí bá ń ṣe kò sára àmọ̀ fún mọ́ halali ni. So la fi ń sọ fún ọ pé sẹ́ tó o bá fẹ́ ṣe àṣedànù ẹ̀sìn tó o fẹ́ darí ẹ láàmú lọ mọ ẹ̀sìn ibi tánàbí ti mẹ́sìn abẹ lọ mẹ́sìn lọ́dọ̀ ànàbí sallallahu alaihi wasallam lọ mẹ́sìn lọ́dọ̀ ànàbí ni. Náà nǹkan yìí kódà wọ́n mọ̀ sọ pé nínú àwọn wàlíyọ̀ Ọlọ́run wọ́n lè ní Sheikh Tajul Adabi gan abẹ́nìkan ó ń fi Kaaba hàn ibà pé wò ó so ti rí ọyá fọ́ọ̀mù mi léjìká máa wọ̀ kan kí ló ń rí Kaaba èyí ó sì rí nítòótọ́ ọyá jẹ́ àjọ rìnrìn àjò ọyá tẹ̀lé mi láì wọkọ̀ ó di fúú wá sí gbèrìn débẹ̀ ṣé kàrámà ni ń tà ń pè ní kàrámà ó ní àwọn nǹkan ìmọ̀ tọ́lọ́ ń bá gbọ́wọ́ àwọn ẹni Ọlọ́run ṣe ìlà ń pè ní kàrámà àwọn nǹkan ìmọ̀ tọ́lọ́ ń bá gbọ́wọ́ àwọn ànábí Ọlọ́run ṣe ìlà ń pè ní mújìzà under karamati làwọn èèyàn wà máa yí sí pé karama ni sáwọn ẹni Ọlọ́run ní karama kọ́ o karama kọ́ rárá anabi wa sallallahu alaihi wasallam Ọlọ́run bá lékè ọlásùn pé wa'budi rabbaka hatta ya'tiyakal yaqin wàá sin lọ́run kú ni o wàá kírun kú ni o ọmọ sin lọ ni o Ọlọ́run sọ fún anabi bá anabi kírun tẹ́ kú ni sallallahu alaihi wasallam Madina na anabi sì kú sí Madina ló ti lo ọdún mẹ́wàá tọ́ka inú gbèsè ayé rẹ̀ Madina ló ti lò anabi ò àrírí kò sẹ́gbà wa rẹ̀ wípé anabi kan dìde ńjọ́ kan ó sọ fún ará Madina wípé èmi kọ́ ní kìsúrì fún yín o mo fẹ́ lọ kìsúrì Mákà ó wá padà sí Madina láàrin àsìkò zúrì náà nílùú tí ó jìnnà síra wọn nù ká tó sọ pé Nàìjíríà kò ṣẹlẹ̀ rí o gbogbo sàbí láyé pátápátá
gbogbo sàábé tí wọ́n fi jáde láyé wọ́n gbóríṣiríṣi ìlú káàkiri ẹni tó gbé Mísírọ̀ ẹni tó gbé Ìrákì ẹni tó gbé àgbọ̀ pé sàábé kan wá wà nù ìlú kan kò kírun fáwọn èèyàn àbí wọn ò rí pé kò kírun wọn láwọn ò rí pé àìjọ kírun wọn wà ní kí ló dé bàbá sàábé tẹ́ẹ̀bí kírun ó ní Mákà wá ti ń kírun kò ṣẹlẹ̀ rí lẹ́yìn àwọn sàábé ó tún kó àwọn tábìrúnà àwọn tó tẹ̀lé àwọn sàábé àgbọ́rí nínú tàn àríkàrí nínú tí àkankan ẹ́mbásì lọ́wọ́ àbẹ̀ ẹni ọbọ̀ ọ̀tà kó mu wá wípé ẹnìkan náà tábì o bóyá Abu Hanifa ni o àbí Imam wa Málìkì ni o àbí Imam wa Sauri ni o Mujahidu ni o gbogbo àwọn tẹ́kẹ́tábì àgbọ́rí lẹ́nì kankan ipe àbí Said ibn Jubair Said ibn Musayyab gbogbo àwọn tábì náà àgbọ́rí lọ́dọ̀ ẹnì kankan nù wọn ipe bí ẹ sì wà láwọn ìlú káàkiri wọ́n wá fúfẹ̀rẹ̀ odi Mákà ibẹ̀ wọ́n ti lọ kírun tẹ́ẹ̀bà máa gbọ́ gbogbo nǹkan ẹ̀yìn 500 years ni that is why tábà fi sọ fún ọ pé padà ìdí tí ẹ fi ń takò àdíìsì nu bẹ́ẹ̀ mẹ́jà aládìísì Kùránì ànábì ní pé sallallahu alayhi wa sallam khairul quruni qarni ètò lóore jù nínú sẹ́ńtúrì láyé oní sẹ́ńtúrì tèmi ànábì lò lẹ́yìn ìgbà náà sẹ́ńtúrì tó tẹ̀lé lẹ́yìn ìgbà náà sẹ́ńtúrì tó tẹ̀lé ló bá dákẹ́ ó fi hàn pé tẹ́ ẹ bá fẹ́ wá ẹ̀sìn yín tẹ́ ẹ fẹ́ rí òrìjínà ẹ̀sìn ẹ wá sáàrin sẹ́ńtúrì mẹ́tẹ̀ẹ̀ta àwa wá gbogbo ẹ̀ a gbọ́ pé kàrámà kan ń bẹ fún kanú àwọn ẹni Ọlọ́run nínú sẹ́ńtúrì mẹ́tẹ̀ẹ̀ta tó wá jẹ́ wípé Mákà ní ti lọ ń kírun tàbí kéètì ẹ̀ kírun àgbọ́rí ó fi ẹ̀yìn pé eléyìí ò sí inú karamat lílo àǹjẹ̀nu ó ní kẹ́nì kó jókòó mi kó sì sọ wá kóun ti kírun Mákà ìlú àǹjẹ̀nu ni ìsìlú àǹjẹ̀nu ni kódà ó lè fi Mákà hàn yàn tí ó gbé Mákà wá wájú yẹn báyìí téèyàn ó sì máa rí nítòótọ́ ara ń ta sọ pé téèyàn bá kéke oṣù náà gbogbo ẹ̀ lànà bí ìsàlàyé fún wa gbogbo ẹ̀ làwọn àfáà ti sọ bó làwọn àǹjẹ̀nu ṣe máa ń operate tábà ti ń dákọ̀ àǹjẹ̀nu lọ́nà irú ọ̀nà báyẹn èso àtàwọn ọmọ ogun rẹ̀ ìlànà èṣù ni nígbà tí Ṣáítánù ń sọnù Al-Qur'ani Karim lẹ́yìn ìgbà tọ́lọ́run ní kó forí balẹ̀ fàdámà tán ó ní wọ Ọlọ́run ìyìn máa yọ sí wọn wájú ìyìn máa gbẹ̀yìn yọ sí wọn ìyìn gbọ̀ tún yọ ìyìn gbò sí yọ inú sọ́tọ̀ Al-Imran so ó sì ní rí ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́yìn tí ó mọ orí lọ́dọ̀ Ọlọ́run tí ó dúpẹ́ fún Ọlọ́run àwọn àǹfààní kí ni ìtumọ̀ ìyìn gbọ̀ wájú yọ sí wọn ìyìn gbọ̀ wájú yọ sí wọn ni pé iwájú wọn làlìkẹ́ àmọ́ wọn ìyìn ní jẹ́ ó yé wọn máa dàrú kódà ọ̀rọ̀ àlìkámù ò yé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń pèrè mùsùlùmí tí ń pèrè lòun súnfí torí pé wọ́n ti dàrú mọ́ lọ́wọ́ ọgbà ìpè tàná sókòlù àrùwà ẹ̀mí bí àkúdà àyà àkìdá elé ẹ̀mí tó ń padà wá náà ni ádámù ẹjọ́ sí òun náà ló tó padà wáyé sùlẹ̀mánù ọjọ́ sí òun náà ló tó padà wáyé iná ló mú Yorùbá wọn sọ wọn bá tún dé bí ẹni kẹwàá tó ti kú ló tó padà kò sí ẹ bá ti kú àlìkámù tiẹ̀ ti pé so tàbí kẹ́ ọ wá lọ ìlú kan àbí ń bọ̀ tó débi kan rárá kò sí bẹ́yẹn bá gbà bá ìgbàkúgbà lọ gbà kò sínú àkídà Islam àwa rí ẹ̀rí bẹ́ẹ̀ nínú sẹ́ńtírì mẹ́tẹ̀ẹ̀ta ànábì kírun kú ni àwọn èèyàn sì ń rí báyìí tí ń kírun iṣẹ́ àjẹ̀nu lásán ni gbogbo táwọn èèyàn mọ̀ kàkún káràmọ́tì yẹn àwọn ẹni Ọlọ́run ní nǹkan kan èṣù fẹ́ fi dàrí kí a mọ̀ rù máwọn èèyàn débi pé àti gbàjọgbà rẹ̀ kí a mọ̀ gbọ́ yóò lé ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ dìsáìsì tó bá ti di pé kíní kan mẹ́tẹ́ ń pè ní tajaliyat kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tí bá ní òsì ti ń jẹ́ bẹ́ẹ̀ ọ wà nílànà Sufi ṣùgbọ́n kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú Islam tọ́lá àrí tajaliyat lọ́dọ̀ àwọn sàhábà kankan karamati ń bẹ fáwọn sàhábà karamati ń bẹ fáwọn tàbíìn ó sì ń bẹ dìsìn àpọ̀nlé tọ́lọ́run ó ṣe bí kí wọ́n ṣàdúrà kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe lànà ká kọ̀yìn síbi ìtọ́lọ́run tàbí ká sọ nǹkan tó déèwọ̀ ká sọ dẹ̀tọ̀ tàbí ká sọ nǹkan ẹ̀tọ́ ká sọ déèwọ̀ ìrìn sí karamat ètè èṣù lásán ni kí wá ní tá a fi mọ̀ bẹ́ẹ̀ ṣe rí àwọn nǹkan mẹ́tọ́ jẹ́ pé tí wọ́n bá ti jùlẹ̀ fún ọ ìwọ náà tó bá ńlá ká wà jùlẹ̀ padà tí wọ́n bá lè yàn kírun ní Mákà ẹni yẹn sì fẹ́ yàwó Nàìjíríà wọ́n ní lọ kírun lẹ́ẹ̀márùn ní Mákà wọ́n lọ kírun so ó sì wọ́n ń bá wa jẹun padà ń bì
ẹ̀yin náà tẹ́ ẹ bárò ẹni bẹ́ẹ̀ lùgbà tàbí tí ẹ jọ wà papọ̀ lásìkò sí náà ti ń sọ báwọn ìtẹ́ẹ̀kàn sí náà ni pé a ti gbọ́ àwọn ọba ń jẹ pé kírun Mẹ́kà ṣùgbọ́n àwọn ọ̀lọ́ kí báwọn níjọ́ abájá tíkẹ́ẹ̀tì tá a bá lọ múra àbáwá lọ ájì á kírun Mẹ́kà ṣùgbọ́n ẹ̀yin tẹ́lẹ̀ ń kírun ẹjọ́ nítorí tọ́lọ́n ẹ mú bàbá jẹ́ǹjẹ́ Nàìjíríà mọ̀ gbogbo tíyàwó bá dáná ẹgbó oúnjẹ wájú ẹ̀ nígbà tí ní lọ Mẹ́kà tẹ́ ń lọ kírun ẹ dúró jẹun lọ́ọ̀ náà ẹ wá tún ẹ má ọgbó obi tí ẹ bá kọnu sí ìyàwó ilé wọn ẹ kó okó wájú wọn kẹ kò ní ìdí wàhálà ẹ̀yin tó lọ ń fún ní agbára ẹ̀yin ẹni Ọlọ́run ìwòlé Ọlọ́run ẹ nídìí ẹ tó bá fọmọ Nàìjíríà mọ ẹ dúró fẹ́yàwó Mẹ́kà kẹ ẹ máa súnmọ́ wọn àwọn yẹn ń jẹ́ǹjẹ́ Nàìjíríà ń súnmọ́ bí Nàìjíríà ọwọ́ adásìkò ìjọsìn Ọlọ́run ti kírun Mẹ́kà ó ṣe dúró fẹ́yàwó lọ kẹ ẹ kó yàwó kẹ ẹ kó gbòyàwó kó nulẹ rẹ ìtànjẹ Yorùbá lásán ìtànjẹ èṣù àwọn ṣé wa Mẹ́kà wọn ti máa ń kírun ṣé wo kírun nu ẹn tí ọba dẹ ti kírun kìí ṣẹni ìyọnú wájú Ọlọ́run kèfèrí ni so al-ahdu alladhi baynana wa baynahum as-salah àdéhùn tí ń bẹ láàrin wa àtàwọn tí èsì mùsùlùmí náà nírun faman tarakaha faqad kafara ẹ ń bá ti gbé jùlẹ̀ ó ti di kèfèrí àdéhìsì tó clear pààyàn ni tó là mọ́lẹ̀ how kẹ́ni wọ́n máa dúró jẹun lọ́n wọn ò dúró jẹun ẹ kóyàwó kó lé lọ́dọ̀ wọn ó bímọ Nàìjíríà ọjọ́ ń jẹ Nàìjíríà ọwọ́ adìrún ó ní Mẹ́kà ló ń ti kí ẹ kóyàwó kó so tábọ̀ wá rí nínú ẹni tó jẹ́ wípé kódà tí ò yẹ lómìn ni pé ẹlòmíín bẹ tẹ́yìn ọmọ rò ní èèyàn tó sì jẹ́ pálí jẹ̀nu ni kódà yóò ní family house tí yóò ní family house tẹ́ gbogbo ọjọ́ tẹ́ bá ti ń bá wọn débẹ̀ mọ̀ bá nu family wọn Ọlọ́run fọwọ́n àjẹ̀nu lágbára but ọ̀gọ̀ọ̀rọ̀ wa torí pa àjìnà sí súnà lẹ́ẹ̀fí mọ bí ẹ̀ ṣe ń ọpẹ́rẹ́tì àjẹ̀nu máa ń nífẹ̀ẹ́ ọmọ ànábì Ádámà kódà àrínú wọn tó lóun ọ̀fẹ́ ọmọ ànábì Ádámà síbi làwọn bàbá wa fi ń fẹ́ gàlà láyé ìjọ tí wọ́n láwọn dúró báyìí àwọn rí gàlà kan ọkàn dè èèyàn ni nínú igbó àwọn ọdẹ wọ́n bá ní nígbò dé èèyàn báyìí ọwọ́ gbé ọbọ̀ họ rẹ̀ ọbọ̀ kíní wọ́n tó máa ń pòlókọ kan ọbọ̀ ó gbé kọ́gi òun àmọ́ pọ̀fọ̀ ẹni tó jẹ́ pé gbogbo bó ṣe dúró òun ó rí ọ àǹjẹ̀nù tí mú ọ ṣe tó rí ọ ní tó wulẹ̀ wú àǹjẹ̀nù obìnrin òun náà ní pé kó fẹ́ ọmọ ànábì Ádámù ọkùnrin ó rí ọ òun àpọ̀fọ̀ kíní kan bàbá rárá nínú sọ wọn lóde lára kíní kan yọmọ wòdí ọmọ yín o kí àdèdè ni wọn lélẹ̀ yìí o so yọkàn lọ bí aṣọ ni yọkàn gbé ni how ẹ máa tẹ̀lé mi bọ̀ wọ́n fi àmọye ògùn bá mú àwọn obìnrin míì wọlé so àwọn lágbára ayé ìjọ ń sì fẹ́ wọn ẹ wá béèrè ẹ lọ kàtàn èwo ló bá wọn dalẹ́ ńbẹ̀ níjọ́ táǹjẹ̀nú yẹn ti rí pé òun ti wà satisfy ọ padà lọ àbí ọ̀lọ́ tó lọ́ fẹ́ bímọ fẹ́ yẹn ni Ọlọ́run sọ pé òun jọ dá wa ni àjọ ń lọ ayé ni àjọ inú ilé tó wà wọ́n ń gbé bẹ́ẹ̀ tó bá lọ ka àdìsí dáadáa Ànábì sọ pé tó bá ń jáde bọ̀ tó bá ti fẹ́ wọlé àdúrà báyìí ni kó o ṣe kó o tó wọlé ló jẹ́ pé ìntọ́ bá gbénu léwọ̀n òfin ní ọ̀la tí gbogbo ẹ̀rọ Ànábì ti sọ fún wa ó lè paradà sí èèyàn àǹjẹ̀nú lè kọ́ èèyàn kéw kò mí káfíńà máa dìfẹ́ǹdì nǹkan tí ó ṣe é dìfẹ́ǹdì àwọn nǹkan tó jẹ́ pé tá a bá ilé tọwọ́ bọ̀ tán pátápátá ẹni àmọ́ ìka ẹni yìí kì í ṣẹni Ọlọ́run but ṣé pìlẹ̀ kí àwọn kan ni ṣé wọ́n ti kéwọ́n bẹ̀ ṣé wọ́n ṣe gbá ìyẹn kọ́ ni iṣu èèyàn lè torí igi tọwọ́ dórí ìtọ́tọ́ ìyẹn ọ̀wà ní pé ká wá ta ẹni fún wa káwọn kan wá mọ̀ wá wò pé ìlànà ní akọ́bàdó náà ti nítajà liat wọ́n ti bọ̀ nírun torí bàbá wa ṣé ò náà kíní kan tó bá jẹ́ pé kẹ́nìkan kàn mọ́ sọ fún wa pé ní ti ń ṣẹlẹ̀ sóòní ńlá bàbá fi ṣẹ̀sìn tí èsì pàlọ́ mu lọ́dọ̀ ànábì wàlẹ́ ìsìlámù ọ̀dàrú tẹ̀lé mi náà kàn sọ ní ìsinmi pé Ramadan sẹ́yìn ẹ̀sẹ̀ ń gba ìyàwó àti ìgbà tán ní adira lọ́hùn wọ́n bá mi jiyàn ẹ̀rí wo ló fẹ́ fi sọ pé ìgbà tán òde bẹ̀ òde adira tó àìpé tí kálukú bá kàn ń sọ náà ní ọba máa dẹ̀sìn ẹ̀sìn onítùmọ̀ náà that is why tá a fi ń dá yín padà sọ́dọ̀ ànábì pé sí Islam ló fẹ́ ṣe o ìntànàbí mo wà ló fi ṣẹ̀sìn kì í ṣe tí ṣe òkè design kí bàbá tí wọ́n bá bínú síyàn báyìí èèyàn jábọ́ kú ni níjọ́ ànábì bínú síyàn tó jábọ́ kú kìí ṣagbára tọlọ́nu agbára èṣù ni
èṣù sì ní ọ̀gá tó fẹ́ ṣe náà ni pé kó má jẹ ẹgbẹ́ sí yìí ńlọ́sọ̀pọ̀lọpọ̀ afáàlẹ̀ Yorùbá dológun kálukú fẹ́ wágbára pé ọ́ndà kàràmọ́ kọ̀mọ̀kọ́ àwọn bàbá kan ń bẹ wọ́n lo kàràmọ́ọ̀tì wọn tó jẹ́ pé ní Ọlọ́run ni wọ́n tí èyí ṣe pé wọ́n wà nkẹ́kẹ́ lọ́dọ̀ àlìjẹ̀nù wọ́n sì bá dáde bẹ́ẹ̀ ṣùgbọ́n rú àwọn ẹni bá wọn máa ń fira wọn pamọ́ ni o ògbóró àwọn àbáwá Sheikh Kamaluddin Al-Adabi wọ́n fira wọn pamọ́ gan o rahimahullah wọ́n fira wọn pamọ́ gan bàbá àgbàni Madul Arabi Ọlọ́run fún aláwọ̀ ẹ̀yẹ kàràmọ́ọ̀tì ní ìtawàtà kéré gan mọ̀ táwàtà kéré mọ̀ ṣùgbọ́n láyé kódà ò lè pe àbàkọ́ òbí ṣéwù kó kọ wọn ó gbójúmọ́ ni tó jẹ́ pé tí àbámádù bá sọ pé bọ́ọ̀lù lọ́n fẹ́ bí ó ṣe rí nu bọ́ọ̀lù lọ́n fẹ́ nǹkan sì máa ń rí bẹ́ẹ̀ táwa gan ìta gbọ́nú tàn ìta rí tí wọ́n sọ fún yẹn tí wọ́n ti sọ wà fún àwa kan rí lọ́dún kan pé ṣé wọ́n fẹ́ lọ Saudi ni kíní a ti ṣe pé kíní náà ni ó ti pẹ́ tá a ti jáde láàrin ọ̀dà ẹ wá lọ kọ sàdá fún ẹ lọ kọ sàtúkẹ́tì fún ẹkọ̀ míì fún bọ́ọ̀lù lọ́n fẹ́ wọ́n mọ̀ ọlọ́dún yìí ọdún ni a máa fa wa kódà wọn ò mú ẹnì kẹkan lọ́dún ní Saudi nílẹ̀ Yorùbá ẹni nìkan ni ẹ mú so wọn ní ìtawà gẹ́mẹ̀ bọ̀ sẹ́lẹ̀yìn wá mí pé sẹ́lẹ̀yìn wá dìtà mí pé àbáwárí pé wọ́n ní àfàlágbẹ́jà àwọn èkírun torí pé wọ́n lọ ń kírun Mẹ́kà kàràmọ́tì nǹkan tí ọ̀nà máa tẹ́ẹ̀kẹ̀ rí pé Ọlọ́run kàn fi sàpọ́nlé fáwọn ẹni tiẹ̀ ṣùgbọ́n kí kò fi nǹkan kan nínú orígun ẹ̀sìn rẹ̀ kó fi sàpọ́nlé fáwọn pé mo yọ̀ǹda rẹ̀ ànábì kírun kú ni ó sì ń kí níbi tí gbogbo ayé ti ń rí kò sí kàràmọ́tì kẹ́kẹ́ mi gbogbo àwọn sàbẹ sẹ́ńtúrì mẹ́tẹ̀ẹ̀ta bó ṣe rí nù káwọn èèyàn má lọ gbàtàn jẹ pé tàjà líà àti tọ́jà wọ̀ sọ̀rọ̀ bẹ́nu káwọn ọ̀dọ́ séwù kan tí wọ́n ń gé orí káàkiri nìsín tí wọ́n àmọ́ wa lọ sọ́ra pé òun ti gbà àwẹ̀ ó lè jọ̀sán lọ́sàn-án àwẹ̀ ẹlòmíì lè ti fa nǹkan yó so ká mọ̀ ní tàjà líà àti kàràmọ́ ní kàràmọ́ kọ́ ó kàràmọ́ tù ti èṣù lélẹ́yìn o kọ́lọ̀ nǹkan sànù wa 09098 88 99 39 091 2 mẹ́rin 29 39 so akírun kú ni kọ́lọ̀ ń ṣe wa ọmọ ṣe wa lákírun fìnnú rẹ o náà. lákàyè ò ní dàrú o. aláwọ̀ mi. olóyè Ismail ọmọ ẹlẹ́yẹlé ló kọ́ mi o. ẹ ra bàbá. ẹ̀kọ́ àtẹ̀kọ́ àìsàn. Yes sir. mo fẹ́ kẹ́ ta ìmọ̀lẹ́ ọ̀rọ̀ kan wá. ọ̀rọ̀ lórí ẹ̀san gbígbà bí bóyá èèyàn bá nǹkan èèyàn jẹ́ bí èèyàn sàfẹ́ forú yoró ẹ̀san sá. kí ni ìsìláàmù kí ni ẹ̀tàmọ́lẹ̀ ẹ̀san gbígbà fún wa. ẹni tó bá ba nǹkan ní nǹkan jẹ́ ìsìláàmù ní ọlẹ́tọ̀ kẹ́niyàn gbààrọ̀ ṣùgbọ́n tó bá lè ṣàmójúkú ọ̀dà àmọ́ tó bá gbààrọ̀ déédéé ní tí wọ́n bàjẹ́ ní kọ́gbà so ní tí ìsìláàmù sọnù. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam wa barakatuh. ẹgbẹ́ ọlọ́run ni láti pápá ẹlẹ́yẹ. ẹ rà sà. ṣéèkì ọlọ́run bá ní sanyin lẹ́sàn dáadáa. Allahumma amin. níbi onílé bá fojú ọ̀nà síbẹ̀ lọ́dún máa tọ̀ àsọ̀lá ìran àwọn àfáà nílẹ̀ Yorùbá àtàládùn mọ̀sáàdì fi kọ́ríyà ti Yorùbá wíyà àwọn mọ́sìkì wa tí ó wà jẹ́ káàkiri àwọn hafiz al-Quran out láti wá kítàrà sí because múdíàmọ̀ tá ní ti pọ̀ jù a sì fẹ́ jèrè ní Ramadan afẹ́kẹ́ bá nípa ẹ̀kẹ́rù orí ọlọ́run ṣe jù. a lè lọ gba àwọn ọmọ tí wọ́n bá hákùrà ní àtàwọn ọmọ tá a ti tì bọ́ tàtà náà ti hákùrà ní so tàbí kí mọ̀mọ́ gbogbo kúrà ní lọ́wọ́ ṣùgbọ́n asáfẹ́ sáàkànjú náà ni aláàpá ní àtẹnákàlẹ́kàlẹ́ aláàpá àní kò sí bí ẹni tí ń kí bá ń lágbàáyé ilẹ̀ Yorùbá nìkan náà ni kódà kò sí ilé Haúsá bá wọn níta fi mọ̀ pé ara níta fi mọ̀ pé nǹkan ṣe alẹ́ tún padà lọ́hùn ẹ mọ̀ sọ àwọn nǹkan tá a fi mọ̀ rántí pé nǹkan ṣe á mọ́ so táwa ti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí mọ̀ rántí pé nǹkan ti ń ṣe á so kágbà béèrè kan 09098889939 àbísẹ́yìn rírù ní máa ń lé Haúsá rí wọlé nǹkan ṣe á ń lẹ̀ Yorùbá. Hello. Wa alaikum salaam wa barakatuh. Nípa tí àwọn tí fẹ́rù fẹ́ sọ yẹn irú ẹ̀ wà dáadáa ní sáìdì ọ̀dọ̀ wa ní ọ̀nà mọ́ ní yàrá ìbá àwọn tó kéékèèké yẹn. Táwọn àti bá ti sọ ní ìjàmbá ẹ̀ wọ́n mọ lérí ògùn sí ẹni nǹkan tó bẹ́ẹ̀ yẹn. Ok ṣé ẹ̀bá ká sọ àdúgbò yín ní àbá ṣéwù ńgbà náà àwọn ṣéwù kéékèèké kádùgbò yẹn máa jẹ́ àbá ṣéwù mọ́ níyà Ìbàdàn
àwọn tí ó ti lérí káàkiri bí a ṣe pọdún ìlérí lásán náà sì ni ó dẹmọ lásán tí ò ní ìtumọ̀ kankan tó ẹlòmíì ti lọ wá gbára oògùn kan ti lọ wá fọ̀ṣẹ ẹwúrú tó gérí ní Ìlọrin tó kan ọmọ ọlọ́mọ wọn lọ sọ pé òun fi àfọ̀ṣẹ bá sọ̀rọ̀ lórí fóònù ní pé kó máa bọ̀ wọn ní ó so lọmọ òfin dúró jẹun ọdà ní tó fi ṣàfọ̀ṣẹ wọn ṣé pé à ń jẹun náà ní gbogbo oògùn tá à ń lòun la fi sọ fún ọ pé dúnímọ̀ àbíkár dúnímọ̀ àdúà tí ẹni tó bá lọ lọ́sẹ̀ méṣù bá sa nǹkan sí ọ ní òfin ní ràn tó o bá ti jẹ́ ni Ọlọ́run tó bá pé ọmọ àbọ̀ náà ni o irú ọmọ níìsí tó bá ṣàdúrà àjọ náà àwọn àdúrà tánàbí ní ká ṣe bí ẹ pè lórí fóònù ẹni yẹn kàn waste credit ẹni so kò lè ànábì ti mọ̀ Islam ó sọ pé kò sáwọn ẹni ibi kò sọ pé àwọn àjẹ́ náà máa operate ṣùgbọ́n náà gbọ́dọ̀ títorí ẹni ibi ká wá dẹni ibi ká lọ́sẹ̀ mọ́ lọ́n ká lọ lọ́sẹ̀ mọ́ lọ́n tó o bá ti sàwọn àzìkárù rẹ̀ gbogbo ń táwọn ń ṣe lásán òfo lásán ni ẹ má fi àzìkárù àárọ̀ àzìkárù àṣálẹ́ àdúrà tá a ṣe láàárọ̀ tánàbí kọ́ wa gbogbo nǹkan yìí làwọn àfọ oníbídí àmọ́ fẹ́ǹsì dì í ni wọn ò jẹ́ kí mùsùlùmí ọmọ ànábì ti yanjú gbogbo ọ̀rọ̀ lẹ̀ tí ẹni pé níparí tí ẹni pé padà sọ́dọ̀ ànábì máa lọ béèrè pé bóòlù ànábì ṣe ní àṣẹ báyìí tó o bá ti lè béèrè bẹ́ẹ̀ inú ó fi rí ìsìláàmù tòótọ́ ṣe tó o bá ti lè béèrè bẹ́ẹ̀ ìsìláàmù lẹ yóò bá lọ́ọ́ máa ṣe o ẹ padà sọ́dọ̀ ànábì ibẹ̀ lọ́lọ́ nẹ́sìn wà ibẹ̀ òun lọ́ mẹ́sìn wà fún wa manua rẹ̀ láálò tó o bá ti lo manua rẹ̀ wo o ti lànà òun lo manua èbó ń bi fóònù ó ní ọmọ tẹ green kó o fi máa rìsípù kọ tẹ rẹ́ẹ̀dì kó o fi máa kọ́ ó sì máa lagídí tí wọ́n ti ń pè ọkọ ọmọ tẹ rẹ́ẹ̀dì bóyá ó dé bẹ́ẹ̀ gbogbo wọn tó lo manua ànábì ọ̀rọ̀ rẹ̀ ọ̀tà sẹ́ni tí ẹ ń pè tí ń tẹ rẹ́ẹ̀dì ni yọ ọmọ kọ́ọ̀tì ni ládàrẹ́ ọmọ kọ́ọ̀tì dàdànù ọkàn sàṣìdànù sẹ́ni kọ́nà balẹ̀kọ́lá kọ́mọ̀ sí wálẹ̀ tí ó sàṣìdànù kọ́wọ́lá àjọ kan oṣù rẹ̀ kọ́wọ́lá gbọ́dọ̀ láìláìlá. 0701039 òun ni nọ́mbà tí a lè pèsè fún ìbéèrè kan àbí kejì lórí ọ̀rọ̀ sí inṣàlá ìpàdé tó di ní ìdajì ọ̀la pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ̀ máa ṣàlá.